Wasiu Ayọ̀délé, the chairman House Committee on Transport Ogun State House of Assembly. Bàbá mi ló mọ̀ ìmúra ẹ̀ náà ló mọ̀ yìí. Gbogbo ẹni tó bá bínú sí ọlọ́wọ́ bínú sí èèyàn olúwa àwọn eléyìí alóhùn òré yẹn ẹ máa bọ̀ lókè báyìí àdìsá máa ń gbé kínní ìbá mi òkè bá mú kínní ẹ wá kí n fi sí ọlọ́run ẹ̀sà tí mo fẹ́ bèrè pọ̀ máa ń bọ̀ sẹ́mọ̀nà sẹ́kítì wà bí fáìsì wà bí. Alexandra ẹfẹ́ ra lé ẹfẹ́ ra lẹ̀ ẹfẹ́ fún gbogbo ẹ̀ tó lè ẹ̀sà ẹ jẹ́ kí n wọ̀ fáìsì ẹ̀fọ́ sí mísà ẹ̀sà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní ìdí parọ́ fún yín kámọ́ kúrọ́ kámọ́ jalè kámọ́ kúnjọ́ Sunday ní ti ìkọ̀lé ẹ̀wọ̀n mi mo bọ́ bàtà mi ẹ̀mọ́ tẹ́ kàn ṣe sí mi ìtókò ni mo fẹ́ lọ ra lẹ̀ sí tẹ́lẹ̀ mo fẹ́ ra lẹ̀ sí ìwọ̀n àwọn ìyá bọ̀dé náà wàhálà wọn pọ̀ fún wọn wọ́n rùn nítorí báwo ò fẹ́ ṣe fún wọn bẹ̀ ẹsà ẹnà tí mo fẹ́ kẹ́sẹ̀ fún mi sà bóyá ẹni convert ẹ̀ sówó ọmọ yóò lọ léèrè láti 2 weeks. bàbá wa Alexander rè wípé lórí ọ̀rọ̀ pé ká ta àwọn properties àwọn eléyìí kì í báyàn lójú wọn ò lọ police station rí wọn ò lọ gba ẹ̀wọ̀n rí wọn yìí sọmọ nílẹ̀ tí ń gbalẹ̀ nílẹ̀ tí máa gba ìyàwó nílẹ̀ ẹ kú bẹ́ẹ̀ bàdá tó dúró ẹ̀ ànáta ẹ kú báyìí ẹ lọ báyìí ó fẹ́ káwọn èèyàn máa rí wọn ní o íńtánẹ́ẹ̀tì ló ń gbé wọn ẹ̀sà ẹ̀ ní kúláyé yìí sà ẹ tẹ́wọ́ yín méjèèjì sà ẹ́ mo fẹ́ kí ìṣàdúrà fún yín ni nígbà kó o ní ṣe yín sà ẹ̀ ní kú ẹ̀ ní ọ̀rùn ojú yóò ní fọ́ ojú mẹ́ta làgbọ́n ní kò sí ìtòfin ríran nígbà tí ìṣàdúrà owó ló máa mú jáde alága ìbáàbí kìíní ẹsẹ wọn. bàbá wa achi múláyínà waheed abáàkì Basọ̀run of Yorùbá land. ẹsẹ kíni ṣé mi ẹsẹ ilẹ̀ tí peter sọ yẹn. ẹ ní kúrò bá ṣe ṣe ààyè kí n má bèrè ohun tí mo fẹ́ ẹ̀yin wèrè ọ̀ya alága ọ̀ya sà. ṣé ẹ ti rí Johnston ló fi sí wọn lọ́rùn yẹn ẹ ti rí bàbá wa lórúkọ alága ẹgbẹ́ nata coca-cola unit comrade Kẹ́hìndé Anílò aka Johnston wọn láwọn ọmọ rírì ń tẹ ṣe fáwọn ìgbà ẹ̀kẹ́ ní máa ń dúró tilé ìgbà aláàmù ní máa ń dúró tẹ̀bá ògiri àjòjì ọwọ́ kan wọ́n ní ògbẹ́rù lórí àbájọ làbá òfin sọ̀yà kádúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ èèyàn ní òwú bí tá a wà kò ní burú títí tí kó má kẹ́ nìkan mọ́ ni ẹni tí ó kù mọ́ni la ṣùgbọ́n lọ́wọ́ ti kú ẹ̀yìn wọ́n Johnston àtàwọn ọmọ ògbìmọ̀ kí lẹ́ni sọ sí nípa ìṣe ìsàn. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè mo kí lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé lágbà àwọn Yorùbá púpọ̀ wọ́n ní àkèkéré ká má gbẹ nìkan lọ mo kí gbogbo wọn lọ́balọ́ba níjòyè àtọmọdé àtàgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àyájọ́ èní torí gbogbo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé mi ibi tá a wà yìí ni mo ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa Titus kí Ọlọ́run kó fọmọ kẹrin lábẹ́ àkóso Ìṣọ̀lá Awónígà ọmọlọ́gá mi ibi tá a ti kọ́ mẹkáníìkì ó wà ní ìsàlẹ̀ mẹ́rin ṣùgbọ́n kádàrá ni òfojú rẹ̀ wò wá nípa mẹkáníìkì ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tí mo kọ́ nínú abúlé mẹ́kò yìí náà ló ṣe atọ́nà mi débi tí mo dé lónìí mo wá pinnu pé mo fún wọn ní 1 million naira. ẹ máa tí mo fẹ́ ṣe sà ẹ lọ mo sọ́ọ̀gì láti jẹ́ yìí mi ò gbádùn tààrà mi ò lè parọ́ fún yín sà ṣé rí ẹ má bínú sà ẹ wò mí ẹ bá gbọ́ sà ẹ jẹ́ ìṣe transfer sí mi 1 million naira fáwọn data Johnston ṣùgbọ́n ṣe tá a jọ wọ èrè náà ni kí ló wá dé títọ̀ lọ́mí òṣìṣẹ́ ẹ sà ẹ má bínú sà ṣé rí lágbára Ọlọ́run tó bá níta náà fẹ́ rì mọ́lẹ̀ wọn ò ní rí ìmọ́lẹ̀ sà ẹ mọ̀ ní òkè ní o ẹ ti gbọ́ sà Ọlọ́run ní sọlá àti níláńlá tó rò kètè jọ́lẹ̀ ló padà lọ sí ewé ẹ̀dọ́ tí ò bá ga lẹ́nu ewúrẹ́ ń tó ewé ẹ̀dọ́ tí ń ti ga ẹni ewúrẹ́ ò ní tó ẹ sà ẹ mọ tẹ́ kàn ṣe fún mi sà ẹ kàn ẹ.
ẹni tó gbé mi wá síbí lónìí òun ni Dáúdà, àwọn ló jẹ́ kí n mọ ṣíàmà. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé ìkó máa ṣe dáadáa. Ìgbà tí mo fẹ́ jẹ oyè Àgbàkíbaṣọ̀run ilẹ̀ Yorùbá, mo ra mọ́tò kan tí mo fẹ́ fi gboyè yẹn, Mercedes Benz. Ara mọ́tò yẹn ní 150 million. Ṣùgbọ́n ìgbà tó ń gbé mọ́tò yẹn bọ̀ ẹ́ńjìn mọ́tò yẹn nọ́ọ̀kì. Àwọn ò mọ̀ pé ẹ́ńjìn mọ́tò yẹn ló nọ́ọ̀kì. Àṣé bí kíkì ẹ̀ ló ń wókù. Kí ni kẹ̀kẹ́tẹ̀ wá dára kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n pè lágùn fẹsẹ̀ wọlé àfinifógun mú? Kí ni babaláwo àti aláàfà kí náà ní í ṣe pọ̀? Ọ̀wọ́n aláàfà yìí ló ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọlé babaláwo lóru o, ọ̀wọ́n ló ń yọ lọ́ra orí èkú o. Gbogbo ọmọ tó dẹ̀ ń ṣe fún náà mérekù náà wá kiri. So bí àárín yẹn ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ náà ló wà ní ti onígbàgbọ́ o, torí àwọn onígbàgbọ́ ló kọ́kọ́ gbọ́n kí gbogbo ayé tó gbọ́n. ẹ̀jẹ̀ àwòsàn. Onígbàgbọ́ ló kọ́kọ́ gbọ́n, ọ̀wọ́n ló mú ètò gbogbo ètò tá ń lò nílé ayé yìí. Onígbàgbọ́ ló mú 99% wá láti nímọ̀ ìjìnlẹ̀ nínú kàlẹ́ndà. Onígbàgbọ́ ni láti kẹ́kọ̀ọ́ nínú ìwé. Onígbàgbọ́ ni gbogbo ìgbà tí onígbàgbọ́ fi gbọ́n yẹn, tẹ bá rí mọ́ṣáláṣí tán bá fi ọdún 10 kọ́, tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ní láàrin 6 months á ti gbé débi 5-story building. Ṣùgbọ́n pàtó onígbàgbọ́ dé wọn ò àtàkì àwọn oníṣẹ̀ṣe. Tán bá tọrọ ọlẹ̀ nígbà ayé àwọn bishop, àwọn King David, àwọn King Barnabas, àwọn Anglican, tán bá tọrọ ọlẹ̀ wọ́n ní àníyàn sì takété bíi ṣọ́ọ̀ṣì abílé. Wọ́n ti mọ̀ pé àwọn babaláwo ló wà nínú abílé tán máa ṣètò tán máa gbẹ́bọ. Ọ̀wọ́n á wá jìnnà sábílé bíi òpónà 10 náà máa kọ́ ṣọ́ọ̀ṣì tí wọ́n sí. Wọ́n wá fi ọgbọ́n pé ẹ̀yin babaláwo, Ọlọ́run náà kò lòdì sí o, káàbà ti para wa táàbà ti ṣẹ́ra wa, wọ́n ń fọgbọ́n mú wọn. Wọ́n wá mọ̀ wọn babaláwo ẹ̀ fúnra ara wọn. Wọ́n wá lọ mọ̀ wọn ọmọ babaláwo pé táwọn onígẹ̀ẹ́sì bá dé, wọn kọ́ àwọn ọmọ yín lè bá àwọn òyìnbó sọ̀rọ̀, kọ́ ọmọ yín lè lọ sílùú ẹ̀kọ́ lè lọ sílùú òyìnbó, kọ́ àwọn náà lè dẹni lọ sọ gẹ̀ẹ́sì. Ẹ̀jẹ̀ kan máa kẹ́kọ̀ọ́ láti inú ṣọ́ọ̀ṣì náà ti bẹ̀rẹ̀ sí kọ́kọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ òwe. Ìgbà tó bẹ̀rẹ̀ sí kọ́ wọn lẹ́kọ̀ọ́ òwe, wọ́n wá ń pín ìwé orin lé wọn lọ́wọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwé orin yẹn a máa kà, ó ní ìta máa kà Monday, Tuesday títí lọ díjọ́ Friday. Ó lè jà fọpẹ́ fún Ọlọ́run lọ́kàn àti lóhùn wa, ìyẹn lè jẹjọ́ Monday. A tún ní ìta máa kọ̀ níjọ́ Tuesday. Nígbà tó yá wá bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ yẹn pé gbogbo ohun tó wọn bàbá yín kó jọ yẹn eré ni wọ́n ní tí wọ́n fi gbọ́ràn. Ẹ̀kọ́ òwe tó ti kọ́kọ́ kọ́ wa yẹn ti jẹ́ kí yẹn múlẹ̀. Ẹ̀jẹ̀ tí wọ́n á mú ti eré ní bàbá wa ká tẹ̀kọ́ sórí obì. Ókè ìwọ náà mú obì orógbó kò tálẹ̀. Ọ̀hún dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀mí àìrí kan wà tó jẹ́ pé nǹkan tó wọ́n ń jẹ ta fi ń ṣe sí ń bọ̀ wọn nìyẹn, láti fi bẹ̀ wọ́n kí nǹkan táwa ń béèrè kó lè tó wa lọ́wọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí lòdì sí. Àwọn babaláwo náà bẹ̀rẹ̀ sí sọ pé kí fada má bá wọn sọ orúkọ ọmọ. Ibẹ̀ ni John ti bẹ̀rẹ̀, Josiah tó ti bẹ̀rẹ̀. Nígbà tí ẹ̀sìn yẹn ti wá wọnú tán, wọ́n tún wá gba ìmúra wa lọ́wọ́ wa. Ìmúra wa yẹn ẹ mọ̀ pé àwọn bàbá wa ń gbà yẹn àwọn ò lajú sí pé káṣọdún Ṣàngó, káṣọdún Ọya, káṣọdún Erinlẹ̀, kọ́wọn kan ṣọdún kìnnì Ifá kọ́kọ́ bọ́fá ni. Ẹ wá wò láti bí ọdún mélòó sẹ́yìn, ẹ wo àgbéga ńlá tí bàbá wa Onírìṣà olórí ọba aládé ọba adéwọ Iyẹyẹ Ògúnwùsì, ẹ wo ohun tó ń bá lè fẹ̀. Wọ́n ń ṣe ọdún ọlọ́jọ́, wọ́n ń ṣọdún ajé. Ẹ wo ọdún ajé tó ṣe kọjá yìí, ó tún dùn ju ìtọ́ tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Gbogbo ọ̀wọ́n tó nífẹ̀ẹ́ sí tí tọ́wọn náà jọmọ ìjọ ajé, gbogbo wọn ló wálé. Gbogbo wọn tó nífẹ̀ẹ́ sí ọmọ ìjọ Ọ̀rúnmìlà tán bá ń ṣe ọdún Òkè Àbọ̀là, gbogbo wọn ló ń wálé. Báyọ̀ náà bàbá wa ṣe nìyẹn. Ìgbàgbọ́ pẹ̀lú mùsùlùmí
ọ̀hún ní kó gbogbo ọmọ babaláwo ọ̀hún ní kó gbogbo ọmọ lẹ́mọ̀pẹ̀ kọ́ kó wọnú ìjọ wọn torí nígbà Christmas gbogbo wa la máa kú ṣọ́ọ̀ṣì nígbà ìtùnú àwẹ̀ iléyá ọ̀wọ́n ti gbọ́ síwájú bẹ́ẹ̀ kẹ̀ gbogbo ẹ̀sìn tá ń wù yìí ó bá ẹ̀sìn lẹ́mọ̀pẹ̀ nílẹ̀ Yorùbá ni nígbà tí gbogbo àdẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣe ọdún Ọ̀ṣun àti bẹ̀rẹ̀ sí í ṣe ọdún Òkèrè Ògún ẹ ti rí pé ìyàtọ̀ ti wà Ọlọ́run ti ń ṣọ̀dún Ológun ti ń ṣògùn ọ̀run nìkan ló mẹni tó máa là ó wà o babaláwo láwo náà dẹ̀ wà o bẹ́ẹ̀ ni onígbàgbọ́ wà o bẹ́ẹ̀ dẹ̀ ni onígbàgbé náà dẹ̀ wà o a ò fi lé ìtàbùkù ẹnìkan o ohun tá a mọ̀ ni pé ẹ jẹ́ kí gbogbo wa nífẹ̀ẹ́ tá bá ti nífẹ̀ẹ́ àti ní ẹ̀sìn ìfẹ́ ni àkójá òfin tá bá nífẹ̀ẹ́ ẹnìkan jókòó ní dákó gbogbo owó tó yẹ kí Nàìjíríà fi ṣoríire kó dákó sápò ara ẹ̀ gbogbo ohun tó tọ́ sí èèyàn mẹ́wàá èèyàn kan jókòó ní dá kó sápò ara ẹ̀ àìsífẹ́ òun ló ń bí ìmọ̀tara ẹni nìkan àìsífẹ́ òun ló ń fajínigbé èèyàn téèyàn jí gbé ó mọ̀ pé ìnilára lòun ń fún ìnilára lòun fún ẹbí ẹ̀ tó fẹ́ kówó lẹ̀ bífẹ̀ bá wà kí ló máa múyàn láti máa háàmù èèyàn ìfẹ́ ni àkójá òfin ìfẹ́ ni Ọlọ́run ẹ̀sìn òfàjà o mo dúpẹ́ lọ́wọ́. wọ́n lè gbọ́ látẹ̀lú bàbá wa Fáṣọlá pé akéwìgbọ́n Yorùbá wọ́n ní ìfẹ́ náà ní àkójá pé ká nífẹ̀ẹ́ ara wa ọba tí nífẹ̀ẹ́ ara wa àní máa sọ̀rọ̀ wa ní sùtá wọ́n ní àlùfáà wà wọ́n ní àfáà wà wọ́n ní onígbàgbé wà onígbàgbọ́ wà wọ́n sì ní babaláwo wà kí lẹ́gbẹ̀ẹ́ kẹta yé babaláwo náà dẹ̀ wà lọ́dọ̀ kò bá jẹ́ kó mú tẹ̀ bẹ́ẹ̀ àbáti ní àwọn òtàbùkù ẹnìkankan ìfẹ́ náà ní gbogbo akágbára lò àtúntò náà tún padà bọ́ lọ́jọ́ mi àwọn ò ní kú ẹ̀yin náà ní kú o gbogbo ẹni gbúlọ̀gẹ̀ wa ó tàbọ̀.